gbogbo ilé lóko mo kí àwọn bàbá wa nípa sinimá wa tí à ń ṣe. Nǹkan tí à ń fẹ́ kí àwọn bàbá wa àti àwọn ẹbí gbogbo kan mọ̀ nípa eré wa ni pé kan bí ọmọ bá lóun fẹ́ ṣe nǹkan kán farabalẹ̀ kán gbọ́ra wọn yé kán ba lè ọ̀nà tí ó dáa tó yẹ. Ọ̀dà alàgbà Ṣògo Michael ẹ dákun nínú ọjọ́ àìkú tí ń bọ̀ yìí tí ń kù bí ọjọ́ mẹ́ta yìí jẹ́ kí ìgbàdí yín lórí pé ẹ fi gbé sinimá ẹ fi wọ̀nyí. Ìgbéradì wa mo kí àwọn olóòtú mo fẹ́ràn àfàṣẹ fún mi láti lè sọ ọ̀rọ̀ yìí. Àràdì tí à ń dì kalẹ̀ ni pé a fẹ́ ṣe ohun ẹlẹgẹ́ tá a fẹ́ ṣe yìí tá a fẹ́ fi mú inú àwọn èèyàn dùn nínú ìlú Tógò yìí torí wọ́n ní kí ni gbogbo gbà náà ń pa fún wa pé kí ni ká má jẹ́ kí àṣà wa parun torí kí ni ọmọ Odùduwà ní gbogbo wa kò yẹ ká fi àṣà parun torí wọ́n ní kí ni Yorùbá láṣà Yorùbá lédè. A gbé sinimá yìí jáde láti jẹ́ káwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wà ní Tógò yìí tó jẹ́ pé kí ni wọ́n ti ń sọnù wọ́n ti ń gbàgbé ìṣe wọn àti àṣà wọn. A gbé pé kí ni a wà nínú ìlú yìí láti ṣe kí ni láti gbé àṣà àti èdè wa lárugẹ òun ló fà tá a fi gbé sinimá ọ̀rọ̀ ọmọ yìí jáde. Níta dẹ̀ ń prepare kalẹ̀ fún ní ọjọ́ Sunday yìí ó jẹ́ ohun tó yẹ pé kí ni ó máa múnú àwọn èèyàn dùn tó yẹ pé a ní àwọn nǹkan púpọ̀ tá a máa ṣe bí àwọn eré àwọn nǹkan tradition nǹkan ìbílẹ̀ tá a ó pè kí ni tá a ó fi mú inú àwọn èèyàn dùn tó yẹ pé wọn ò ní wá lásán tó yẹ pé àwọn kan wọ́n ṣe kí ni wá lanu wọ́n ní àṣírí nǹkan báyìí ó wà nínú ìlú yìí tẹ́lẹ̀ táwọn ò fi mọ̀. tó adúpẹ́ pọ̀ ní ọ̀dọ̀ yín gbogbo etí ẹ̀ ń bẹ káàkiri gbogbo àgbáláyé tẹ̀ ń láǹfààní tẹ̀ ń wò wá àwọn ẹgbẹ́ òṣèré tó àwọn náà ni wọ́n wà pẹ̀lú wa ní ojúlẹ̀ṣẹ̀ Radio Sport FM 91.9 ìyẹn 91.9 ti àwà yìí arábìnrin wa Nọfisat Adéníkẹ́ ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè lọ́wọ́ yín òun náà ǹjẹ́ tí a bá fi ojú inú wò ó a rí i pé níjọ́ náà ọ̀pọ̀ àwọn èèyàn ni ó wù wọ́n láti wá báwo ni ó ṣe rọrùn fún ẹni kálukú wọn tí wọ́n fẹ́ wá síbẹ̀ báwo ni kí ẹ ṣe fẹ́ kí wọ́n ṣe tí wọ́n bá ń bọ̀ níbi láti wá wo láti wá bá yín ṣe àkójáde ìyẹn ọ̀rọ̀ ọmọ yìí. Ok, ẹ ṣe gẹ̀ẹ́ni lákọ̀ọ́kọ́ náà fẹ́ sọ fún gbogbo aráalé pé àkókò tá a wà yìí àkókò coronavirus but ká tó lè péjọ síbì kan ìjọba sọ fún wa wípé ká fi nǹkan bomú wa ká fi dáàbò bo ara wa lọ́tọ̀ tó mo fẹ́ bẹ̀ gbogbo aráalé pátápátá tó ń bá fẹ́ tí wọ́n ń bọ̀ wá sọ́dọ̀ wa ọjọ́ Sunday tó jẹ́ le 20 septembre kàn jọ kàn ní nǹkan abomú tí wọ́n ń pè ní kashne kàn jọ kàn fi lè bomú òun ní nǹkan àkọ́kọ́ náà tó lè fi lè wọlé pé a fi dáàbò bo ara wa lọ́tọ̀. Ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ sọ fún wọn pé wọ́n sì ń bẹ lọ́dọ̀ wa kò kí ṣe pé yàtọ̀ fún kashne a fètò sí gbogbo lọ́tọ̀lọ́tọ̀ pé kò ní sí pé ẹni níbi báyìí mo lọ mo fi kó àìsàn wọlé Ọlọ́run jẹ́ ká rógun àìsàn a ti prepare gbogbo ẹ̀ kọ́lọ́run fún wa ṣe tó bákan náà alàgbà Ògúnjìmí Afeez Àjàgàjì ṣé ẹ̀yin tẹ́ máa ń ṣeré ẹ máa ń kó gbogbo nínú eré àtijọ́ ṣé ẹ tí kọ́ débẹ̀. ọ̀dà ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín òun náà ni wípé tí a bá fojú inú wò ó ààbò tó péye kó máa wà ńbẹ̀ ǹjẹ́ kí ni ààbò tí ẹ gbé kalẹ̀ lọ́jọ́ náà láti lè jẹ́ kí ó rọrùn fáwọn èèyàn tí wọ́n fẹ́ wá síbi àpéjọ láti wá wo sinimá àti ìkójáde sinimá ọ̀rọ̀ ọmọ yìí. Ààbò tí a gbé kalẹ̀ lọ́jọ́ náà ni pé kán má bẹ̀rù fún àkọ́kọ́ fún security kán má bẹ̀rù àti pé gbogbo nǹkan wà lórí létò ni gbogbo nǹkan wà àti orílẹ̀-èdè wa wọ́n ní pé ká máa fún
ara wa ní àyè 1 mítà 1 mítà. Wọ́n mọ̀ ẹ̀yin pé ká jìnnà síra wa ká níwọ̀n jìnnà bàtà ẹsẹ̀ bíi ní bàtà kan bàtà méjì síra wọn. bẹ́ẹ̀ni ká lè Ọlọ́run jẹ́ arógun àìsàn sá. So ìdáàbòbò tí mo wá mẹ́nu bà ni pé ẹni bá gbé mọ́tò wà wọ́n ṣe balẹ̀ nígbà tí wọ́n máa ń bẹnu ilé. a ní àwọn ẹni tí wọ́n sọ gbogbo àwọn nǹkan yẹn assurance ń bẹ. pé àwọn tí wọ́n dáàbòbò tí wọ́n sọ wọ́n ń bẹ̀ mò ń bọ̀ lọ́dọ̀ ìyáàfin Adéníkẹ́ alàgbà Ọlálékan torí pé kí n pe orúkọ Yorùbá torí pé ọ̀rọ̀ Yorùbá là ń sọ ìbéèrè tí mo fẹ́ béèrè ni ẹ rí wípé eré tẹ́ fẹ́ fi wọn àwọn èèyàn yìí a lè pé àkọ́kọ́ nílùú Togo a sì tún lè pé ó ṣeéṣe kó tún má jà àkọ́kọ́ ṣùgbọ́n tá a tẹ̀ pé àkọ́kọ́ kí ni èrò yín tí ẹ fi ní pé èyí tẹ́ ẹ kọ́kọ́ gbé jáde yìí o àfi kí ẹ pe àwọn èèyàn jọ kí wọ́n wá wò ń dà kọ́ná kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí máa tà fáwọn èèyàn lọ́tùn lósì. ẹ ṣe gan lẹ́ẹ̀kan sí ẹ ṣe fún àǹfààní tẹ́tú fún mi. Àkọ́kọ́ náà máa fẹ́ béèrè àǹfààní kan torí wọ́n ní tí ibi tá gbà bá wà ká fọwọ́ fà gbà. Màá fẹ́ béèrè lọ́yìn mo fẹ́ pa òwe kan wọ́n ní kí ni ọmọdé gbọ́n àgbà gbọ́n wọn la fi ṣe kí ni la fi dá Ilé Ifẹ̀. la fi dá Ilé Ifẹ̀. A ṣe sinimá yìí a nílò ọgbọ́n àwọn kí ni àwọn àgbà pé ohun tí a kọ́kọ́ ṣe yìí ohun kí ni ohun tó múnú dùn kán lè fi tì wá lẹ́yìn torí kí ni àwọn náà béèrè a nílò fún ọgbọ́n wọn àti ìrànlọ́wọ́ wọn kán lè fi tì wá síwájú kán lè fi tì wá lẹ́yìn ká mọ̀ pé n ta ṣe ohun tó dáa ni káwọn náà kọ́ ṣe kán lè dì wá nínú tẹ̀ wá lọ pé kí ni àṣà wa ò gbọ́dọ̀ parun káwọn ọmọ Yorùbá tó wà nílùú Tógó mi báyìí kán mọ̀ pé kí ni ọ̀rẹ́ àwọn àbúrò àwọn lóbìnrin lọ́kùnrin wọ́n ṣe kí ni wọ́n níṣẹ́ kan tí wọ́n ṣe láti ṣe kí ni láti lè fi gbá àṣà àwọn jáde ló fàtà fi ní pé sinimá àkọ́kọ́ ta kọ́kọ́ ṣe yìí ó yẹ ká gbé jáde káwọn èèyàn lè mọ̀ pé à ń ṣe ohun àrà kan nínú ìlú Tógó yìí. tó kí àwọn èèyàn lè mọ̀ pé ẹ̀ ń ṣe nǹkan àrà ní ìlú Tógò yìí mo mọ̀ pé àwọn òṣèré wa iná ni ẹ̀ ti náfààní tí ẹ̀ ti ń ẹyọ kọ̀ọ̀kan yìí kí wá padà sí ọ̀dọ̀ ìyáàfin Adéníkẹ́ ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé mo rí pé ẹ jẹ́ obìnrin mo sì rí pé òun ápùjù ní ìlú wa tí ọ̀gá bàbá ayé ẹ̀yin tẹ́ ti ń kọ̀wé sí wa lórí ẹ̀rọ ayélujára lórí Facebook lórí Twitter tẹ́ ti ń kọ̀wé lọ́tùn lósì tà ti ń rí ìlú Tógò ní wà báyìí àwọn ẹgbẹ́ òṣèré òṣì wà pẹ̀lú wa tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèré ní ìlú Tógò ẹ dákun gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ obìnrin báwo ló ṣe rọrùn fún yín láti máa kópa nínú ẹgbẹ́ òṣèré yìí tí kò sì ní í lára. ok ẹ ṣe gan kí n tó wọnú ẹgbẹ́ òṣèré yìí tó yìí lákọ̀ọ́kọ́ ní mo kọ́ sọ fún àwọn parents mi ni mo bá wọn sọ̀rọ̀. kí ló ń pè ní parent. àwọn òbí mi méjèèjì èdè Yorùbá là ń sọ. ok mo kọ́kọ́ bá àwọn òbí mi méjèèjì sọ̀rọ̀ ní pé alẹ́gbẹ́ ìṣeré kan ń bẹ tí a fẹ́ tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá náà la wà ń bẹ a sì fẹ́ kó èdè Yorùbá fi kún lóòótọ́ àwọn kò kí ṣe gbogbo apáta la gbọ́ èdè Yorùbá àgbọ̀ gbọ́ jinlẹ̀. bẹ́ẹ̀ ni àmọ́ káfí lè kí àṣẹ. kí Yorùbá yẹn kó lè jiná kó lè múná dóko. bẹ́ẹ̀ ni la fi kó káfí lè ṣeré gbà náà kí Yorùbá yóò fi lè dárúgbó lẹ́nu wa mo kọ́ bá àwọn bí méjèèjì sọ̀rọ̀ ní mo bá bàbá mi mo bá dádì sọ̀rọ̀ bàbá wa sọ̀rọ̀ pẹ̀lú mọ́mì mi ìgbà tí mo bá wọn sọ̀rọ̀ wọ́n fẹ́ kọ̀ àmọ́ mo gbìyànjú mo tẹ̀ wọ́n nínú mo ṣàlàyé bí ó ti di bí òṣèré ti fẹ́ lọ sí kò kí n ṣe kákẹ́ lọ àbí kò kí n ṣe nǹkan tí ò ní dùn mọ́ nínú nǹkan bíbẹ̀ kọ́ pé a fi làákàyè sí àwọn náà kí Yorùbá má fi parun la fi ń ṣe bẹ́ẹ̀ bọ̀ ìgbà tí mo bá wọn sọ̀rọ̀ wọ́n ṣàgbọ́ bẹ́ẹ̀ tí mo fi wọnú ẹgbẹ́ sí. tó fi ti pé ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn fẹ́ tún béèrè kan lọ́wọ́ yín nípa ètò tẹ́ fẹ́ ṣe níjọ́ Àìkú tí pé bí wọ́n ṣe ń gbọ́ wa yìí ó wù wọ́n láti wá síbẹ̀ níjọ́ náà ǹjẹ́ irú wá ògiri wa lẹ fi ṣe ni àbí ẹ fètò sí ní wíwá táwọn èèyàn ó wà tí wọ́n bá fẹ́ wá yàtọ̀ sí pé wọ́n fi nǹkan bomú bíi káṣínì tá à ń sọ ìbomú káṣínì ṣé ọ̀fẹ́ ni wọ́n wọlé ni
àbí ètò kan tún wà lórí bí wọ́n ṣe wọ̀. ok wíwá wọn kò sí wàhálà nínú torí níjọ́ Sunday yìí tó jẹ́ le 20 tàwa yìí lẹ́nu ètò wa fẹ́ bẹ̀rẹ̀ láti aago 2 àmọ́ wíwọlé wọn à ń ta tíkẹ́ẹ̀tì tó jẹ́ tìkẹ́ alápò 2 àti alápò 1 tìkẹ́ 2 ní bẹ̀ tó sì wà lérí tó ti wà ńlẹ̀ látàsìkò yìí lọ tó bá fẹ́ rà wọ́n lè wá sí rédíò tàwa yìí náà wọ́n sì wà nẹ́bà sí ń bẹ wọ́n lè pè wá sí tábà wọn ta tíkẹ́ẹ̀tì tàbí tó bá wá síbẹ̀ tó jìnà sí tó kẹ́ bá fọ̀n bẹ́ẹ̀ ni sálùwà wa sálù tá fẹ́ ṣe eré wa sal enam tó bá ti débẹ̀ látago 2 lè ètò fẹ́ bẹ̀rẹ̀ tàkà tìkẹ́ ń bẹ alápò 1 ń bẹ alápò 2 ń bẹ tó ń bá ti rà ní tó ń bá ti wá síbi géètì sal enam náà wọ́n ta tìkẹ́ lẹ́nu géètì náà. lẹ́nu géètì náà sọ pé wọ́n lè rà láti fi wọlé. tó alàgbà Ògún béèrè kan lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ohun tí arábìnrin Adéníkẹ́ sọ gbogbo ẹ̀ tẹ̀ ń wá tẹ̀ ń rí alàgbà Adélékè Wàlíù àwọn ò wà lọ́wọ́lọ́wọ́ báyìí àkìyín bákan náà alàgbà Aljaf wọn kí wa pé àkú ètò àwọn náà kìyín wọ́n sì tún sọ òṣèré tí wọ́n wà pẹ̀lú wa bákan náà alàgbà Kọ́lá Sòde àwọn náà fàǹfààní yìí àwọn náà fi kìyín bí ẹ̀ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí mo sọ pé tó bá ti jọ́ náà ẹ̀yin náà máa bẹ pẹ̀lú òṣèré tó ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ni pé ìyáàfin yìí sọ̀rọ̀ kan nísìnyí pé àwọn ra tíkẹ́ẹ̀tì yẹn láti fi wọlé àpò kan àpò tí ó bá wá jẹ́ pé lọ́wọ́ báyìí tí gbogbo wọn bá wá gbéra dé pé àwọn ń bọ̀ àti pé lásìkò tá a wà yìí ṣe mọ̀ pé òǹkà ni ìjọba fi sí gbogbo nǹkan wọn kí ni àwọn òǹkà tẹ̀yìn ti gbé kalẹ̀ pé àwọn tí wọ́n wọlé àbí nínú ọgbà yẹn o wọn ò ní ju iye òǹkà báyìí lọ o tí ó fi di pé tí kò fi di pé irú wá ògiri wá àbí táwọn èèyàn ya dé bẹ́ẹ̀ ṣe tí kò fi ní wá di wàhálà pé èmi ra tíkẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ wọlé báwo la ṣe ṣe tẹ́lẹ̀ yóò fi gba Ògúnjìmí àjàgàjìgì Ògùn àbí Ògùn lẹ́ẹ̀fì lé wọn padà ni àbí ẹ̀rìn ní káwọn kò dọ́fẹ́ ní báwo lẹ́ ṣe ṣe o. tó à ń gbọ́ yín. ó ra nípa ọ̀rọ̀ wíwọlé àwọn èèyàn kan ní láti ra tíkẹ́ẹ̀tì kàn ètè ra tíkẹ́ẹ̀tì nítorí tíkẹ́ẹ̀tì náà fún ìwọ̀nba èèyàn tí a fẹ́ gbà nínú yàrá náà ìwọ̀nba rẹ̀ là ń tà tíkẹ́ẹ̀tì rà tó bá di ọjọ́ yẹn tó bá bá ku tíkẹ́ẹ̀tì náà níṣẹ́ tó bá rà ó lè wọlé bí kò bá ṣe rí tíkẹ́ẹ̀tì kó mọ̀ pé àyè ti kò sọ. ṣé kò sọ́nà ni pé tí ò bá ti rà á ní ìsinmi àbí tó bá dénú ọ̀nà tó bá sọ pé tíkẹ́ẹ̀tì tó kó padà sílé. a lè sọ fún wọn pé kó padà sílé àmọ́ àdọ́gbọ́n sí i Ọlọ́run ṣàánú wa. tó alàgbà Ọlámilékan John ọ̀rọ̀ tí alàgbà Ògúnjìmí sọ yìí mo sọ lẹ́ẹ̀kan pé èèyàn ní ṣe sinimá ní tibi tí ń tajú lọ́wọ́ wọ́n ní àwọn ò dọ́gbọ́n sí ọgbọ́n sì pòrí ìdíṣe oògùn náà ní oúnjẹ mi ẹ̀yin tẹ́ ẹ̀ wálé ẹ̀yin náà kú sẹ́ẹ̀rì wọ́n láwọn ò dọ́gbọ́n sí bóyá àwọn tí wọn ò bá ní tíkẹ́ẹ̀tì wọn ò ṣáà lè wọn padà ó dáwọn ò ní lé wọn padà àmọ́ àwọn ò dọ́gbọ́n sí irú ọgbọ́n òun ni wọ́n fẹ́ dá sí jàre alàgbà Ọlámilékan ẹ bá túbẹ̀ wọn. rárá wọ́n fi pa wọ́n kàn fi ṣe kiri wọ́n kàn fi dára dé wọ́n fi pa á lẹ́rìí ni kì í ṣe pọ́gbọ́n gẹ́gẹ́ bó wọ́n ṣe ń sọ lọ tẹ́lẹ̀ a ti fi òǹkà sí ohun tá a fẹ́ ṣe kò kàn láyé wa díẹ̀ ni pé kí ni a ti ṣe sórí òǹkà kan kalẹ̀ èèyàn tá a fẹ́ gbà òun ló fà tí a fi ń sọ pé kán pè wá lórí àwọn nọ́mbà àbí kán ṣe kíní kíkà kú lè tètè ra torí nọ́mbà a ti ṣe kíni a ti límìtì gbogbo ẹ̀ kalẹ̀ ó lè ṣeé ṣe kó yẹ pé àwọn èèyàn tó bá lọ wá lọ́wọ́ tíkẹ́ẹ̀tì ṣùgbọ́n màá fẹ́ láti fún wa ní advice pé ká kúkú pè ká rà káwọn náà ká lè ṣe kíni ká lè ní ìpè nínú ẹ̀ ká máa ṣe kíni ká máa rí ìjà pẹ̀lú lọ́jọ́ tá a bá wá sí ẹnu géètì. ẹnu ọgbà àjọ náà alàgbà Aljaf àwọn kọ̀wé sí wa wọ́n ní ẹ gbọ́dọ̀ fi ààlà sí
ìyẹn ìwé àfiwọlé tá à ń pè ní ticket láti fi wọlé ìyẹn ni pé wọ́n gbọ́dọ̀ fi limit àwọn kọ ní English àmọ́ àwọn á sọ ní Yorùbá pé wọ́n ní ẹ gbọ́dọ̀ fi àlà wọ́n ní ẹ gbọ́dọ̀ fi àlà sí alàgbà Aljaf nǹkan tí wọ́n sọ ni. Ó wá ṣeéṣe kí ó jẹ́ pé ẹ̀yin tẹ̀ ní àǹfààní tẹ̀ ń wò wá nulẹ̀ àtẹ̀yin tẹ̀ ń wò wá káàkiri gbàgbà ńlá ayé lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí tó ràn gbogbo ayé iná ni ẹ ti ń wò wá báyìí tó bá jẹ́ pé ẹ bá ní ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè alàgbà Aljaf ìmọ̀bi tí ẹwà tẹ̀tí ń wò wá bóyá London ni bóyá America ni bóyá Togo ni bóyá Nàìjíríà ni tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè àti tẹ́ bá náà fi kún tẹ́ fẹ́ fi kún ohun tí àwọn ẹgbẹ́ òṣèré tó tí wọ́n bá wa sọ ní àyín ẹ lè ní àǹfààní láti fi kún fún wa lórí ètò yìí kó lè jẹ́ àǹfààní fún àwọn náà. Ìyáàfin Adéníkẹ́ ǹjẹ́ ẹ lè sọ àwọn òǹkà tí wọ́n pè yín sí tí ó jẹ́ pé táwọn èèyàn bá fẹ́ ra tíkẹ̀tì tá à ń sọ yìí àwo ni wọ́n lè fi pè yín tí wọ́n fẹ́ ra tíkẹ̀tì tí à ń sọ yìí. Ok, tó bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì wa tó jẹ́ alápò méjèèjì alápò kan fún òṣèré ọ̀rọ̀ ọmọ tá a fẹ́ sí níjọ́ Sunday tó jẹ́ 2020 tá a wà yìí 91 27 00 67 àti 90 07 63 61 98 78 03 00 nẹ́bà mẹ́ta la fi kalẹ̀. Nǹkan tí wọ́n bá fẹ́ pè. tí wọ́n fẹ́ pè wọ́n bá sì fẹ́ ra tíkẹ́ẹ̀tì ni o kàn pè wá sí nẹ́bà ni tàbí kàn wá sí rédíò wa yìí náà kò sí wàhálà. Ọ̀dà wọ́n ní pé ẹ mú kinní ọ̀rọ̀ ọmọ kékeré náà ẹ fi wọn káwọn èèyàn kí wọ́n lè wọ́n lé ẹ̀yìn tẹ̀ ń wò níga káàkiri gbàgbà ńlá ayé òun náà ní àwòrán ọ̀rọ̀ ọmọ òun ni ẹ̀ ń wò yìí eléyìí yóò mọ̀ fi dá yín lójú pé kì í ṣe pé ẹnu lásán náà ni wọ́n wá ń sọ àbí wọ́n lò ní àyín ohun tí wọ́n fẹ́ gbé jáde fún wa ti gbòòrè òun náà ni ẹ̀ ń wo lójú àwòrán yìí ọ̀rọ̀ ọmọ òun ni ẹ̀ ń wò yìí tó alàgbà Ògúnjì Àjàgàjìgì Ògún kí àwọn tí wọ́n wà létí òṣèré gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà jíṣẹ́ òṣèré ẹgbẹ́ òṣèyí tó ǹjẹ́ ẹ lè yíwù padà kẹ́ ẹ tiẹ̀ ṣe bí àwọn òṣèré kan fún wa bóyá bẹ́ẹ̀ ṣe bí olówó ni o ẹ ṣe bí tálíkà ni o ẹ ṣe bí wèrè ni o bó ti máa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tẹ́lẹ̀ mo fi ń dùn ẹ ṣe kan fún wa nú ẹ̀ ná tó bá jẹ́ pé ẹ fẹ́ pọ̀fọ̀ náà ni àbí kí máa kọ́kọ́ darí ẹ̀ bó ti máa ń ṣe ná tó bá jẹ́ pé èmi Ògúnjìmí Àjàgàjìgì Ògún mo mọ̀ dé ọ̀sọ́pọ̀ ọmọ olùgbọ́ òkùnkùn balẹ̀ òye kùdìrò olùkọ́tò jẹ́ kí n dára wọ́ ọ̀tún olùkọ́sọ̀ jẹ́ kí n dára wọ́ ọ̀sẹ̀ Àjàgùnbá jẹ́ kí n dára àtàrí pọ́n lásán ní kọ́ máa rí bí sáwọ́ bìlọ̀ ní kọ́ pa ẹ̀ńdà sẹ́yìn Ògúndé o Abidjan ọ̀daràn lónìí ilẹ̀ tẹ́ tó fẹ́ gbé mi ilé ọ̀tẹ̀tẹ̀ láàdúrà èmi ṣe tèmi nù o bóyá ẹ̀yin náà wá ṣe tí èwo lẹ fẹ́ ṣe ẹ̀yin lè ṣe lówó àbí kẹ́ ṣe tálíkà ọ̀ya àti bẹ̀rẹ̀ eré nù. Ẹ̀kẹ́ tó ṣe ná ìbéèrè kan wà tí alàgbà Aljaf tí wọ́n béèrè ránṣẹ́ wọ́n ní ṣé àwọn ọmọdé ṣé wọ́n lè wá síbi ìwòran àwọn ọmọ kéékèèké ṣé àwọn ọmọdé lè wá síbẹ̀ láti wá wò wọ́n bóyá àwọn tó fẹ́ wá bóyá kí wọ́n mú àwọn ọmọ wọn dání láti wá fún àwọn ọmọ olójú lóúnjẹ tá a bá sì wò lọ́dọ̀ tèmi èmi rí i pé kò tí ì pé ká wò torí pé wọ́n ní kékeré báyìí láti ń pẹ̀ka àrókò máa ń kọ́ ọmọ rẹ̀ lásọ̀ torí táwọn ọmọ yìí náà kíní yìí yóò mọ̀ di nǹkan àwọn ọmọ nífẹ̀ẹ́ sí àmọ́ ṣé àwọn ọmọ kéékèèké ṣé wọ́n lè wá láti wá tẹ̀lé òbí wọn wá láti wá fojú lóúnjẹ. Bẹ́ẹ̀ni wọ́n lè tẹ̀lé àwọn òbí wọn wá láti wá fojú lóúnjẹ. a lè fún wọn láàyè nítorí pé a fẹ́ kí ọmọ ẹnìkan kó dá wàhálà sí wa lọ́rùn. Ó sàn láti wá ẹ fẹ́ sọ̀rọ̀ kan. Bí àfikún ìgbà tó ní káwọn mú ọmọ kékeré wá mo níbi kan bí àfikún kó má jẹ́ bí ọmọ kókó bí ọmọ tó bá ti dàgbà díẹ̀ tó lọ́gbọ́n tó bá wá tó bá rí nǹkan tá a bá ṣe kó fi lè wọ ọlọ́pọlọ àṣà Yorùbá yìí lóòótọ́ kíní kẹ́ ń bẹ lóòótọ́ tí tó yẹ kó parun lóòótọ́ àmọ́ tó bá mú ọmọ kékeré wá tó tí ì lọ́gbọ́n bẹ́ẹ̀
ọmọ òkókó ẹni tí bá ń pọmọ ṣàlẹ̀ pọmọ ìsẹ́yìn kó wá. ilé ń wa lọ́tọ̀. ó dà ohun tẹ́ ẹ̀ ń sọ ó ti yé mi ẹ̀yin alàgbà Ògúnjìmí ẹ má rò pé oògùn yín tẹ́ ń sá àwọn fẹ́ mú mi o torí oògùn yín ò tí ì mú mi ẹ sì ṣe ohun tí mo ní ẹ ṣe kó tó di pé a kò ní orí ètò yìí ìbéèrè kan tí ó wù mí láti tún béèrè ní orí ètò yìí òun náà ni pé mo fẹ́ náwàní láti sọ fún nínú ilé mo kí ìyá wa Alhaja Sherifatu Hamidu òbí Alhaja Sherifatu Hamidu tí wọ́n bá wa pé lórí ètò yìí tí wọ́n sì wà lọ́wọ́lọ́wọ́ ìyá dáadáa ni wọ́n ìyá alálùbáríkà ni wọ́n àwọn ọmọ yìí náà lẹ́sìn wò lójú àwòrán yìí tí wọ́n fẹ́ ṣe eré fún wa tí wọ́n mọ̀ sí ètò àmọ̀ sí ẹgbẹ́ Òṣèyító àwọn náà ni wọ́n wà pẹ̀lú wa ní ọjọ́ tòní alàgbà Ọlámilékan gẹ́gẹ́ bí ohun tí alàgbà Alijaf tí wọ́n béèrè nípa àwọn ọmọdé èmi ìbá ní pé àwọn tí wọ́n fẹ́ mú àwọn ọmọ wa ṣé tó bá mú àwọn ọmọ tó bójú orí wọn bá ti dàgbà díẹ̀ bí ohun tí ìyáàfin Adéníkẹ́ sọ ṣé kò ní gba àyè ìjókòó sí torí pé àwọn ọmọ tí wọ́n mú wá tẹ́ ẹ̀ sanwó wọlé ẹ̀ tún gbàyè fún wọn ẹ̀ rí i pé ilé wọn padà wá kún ni alàgbà Akin Lucas láti ìlú Luxembourg ẹ káàbọ̀ sórí ètò wa alàgbà Akin Lucas Akitayo láti Luxembourg àwa náà kì í bẹ ṣe àpapọ̀ ètò alàgbà Akin Lucas àwọn tẹ́ ẹ̀ ń wò yìí àwọn ẹlẹgbẹ́ òṣèré Òṣèyító tíátà ní ìlú Tógò àwọn náà ni ẹ ń wò ní ojú amóhùnmáwòrán yìí kí lẹ fẹ́ sọ sí. tó bá jẹ́ kó fẹ́ sanwó wọn kọ́. tó bá fẹ́ sanwó á ti mọ̀ pé wọ́n ti gbààyè wọn bí pé àwọn náà sanwó wọlé nìyẹn bìbọn tó bá fọ ọmọ dání wá ẹ ti mọ̀ pé wọ́n ti ń ṣe kíni àwọn náà tún gbàsìkò nìyẹn ó lè wá lọ fa wàhálà lẹ́tẹ̀pẹ́ ní tó ti sanwó láti wọlé kó má jẹ́ pé irú ọmọ bẹ́ẹ̀ ààyè ó ń tàn ni yóò lọ jókòó sí torí àlè lọ mú ọmọ kan tó yẹ pé ó ti ju ọmọ díẹ̀ kán lọ gbé sórí ìtàn ó yẹ kóun náà jókòó sí ẹ̀gbẹ́ kan ni èmi lè fẹ́ àfikún tèmi mo rí i pé bóyá tó bá gbọ́ bí ọmọ òkókó àbí ọmọ ọwọ́ ṣe kan ọmọ ọwọ́ tó bá gbọ́ ọmọ ọwọ́ dání ó sàn ju àgbàlagbà bí táwọn òbí gan bá ti mọ̀ pọ́n máa ra tíkẹ́ẹ̀tì fáwọn ọmọ ẹ náà tẹ́pọ̀ náà máa jókòó láti lè fi wo àwòrán yìí. ó dà Akin Lucas láti ìlú Luxembourg wọ́n ní àwọn kí ẹgbẹ́ òṣèré Òṣèyító ẹ wá dákun alàgbà Ọlámilékan kí kọ́kọ́ bẹ̀ lóò ti tó pé àsìkò náà ti lọ ẹ ṣeré kan fún wa náà ẹ dẹ́nu pa wá díẹ̀ láàrin ìṣẹ́jú kan kọ́ ló mọ̀ pé lóòótọ́ àwọn tíátà ní ẹ̀mọ́rọ̀ yá ẹ dẹ́nu pa wá èwo lẹ́ẹ̀ṣẹ̀ fún wa ńbẹ̀ ṣẹ́ẹ̀ṣẹ̀ bí obìnrin náà àbẹ́ ṣe bí arúgbó ó yá ẹ̀ṣẹ̀ kan bẹ̀ láàrin ìṣẹ́jú kan péré ni. ok màá try láti ṣe bí olówó ni kí n ṣe ni kí ló dé tí bá ṣe bí olówó yẹn ò dáná torí wọn ní kí ni àwọn àǹjí wa iṣẹ́ tí a gbé wá síwájú ní kí wọ́n ṣiṣẹ́ àwàdà lọ́jọ́ ń rí wa náà kan báyìí nǹkan ẹlẹgẹ́ wà ní. ẹ má bínú ojú ń jì mí. ojú ọmọ àti ìtẹ̀tí ìṣeré àwọn tó ń wà ní ọgbọ́dọ̀ tí wọ́n ti mọ ọmọ táwọn fẹ́ sanwó wá wò ni. ok màá gbìyànjú fún yín torí ìgbà tí kò mi ò prepare kalẹ̀ olófà tó yẹ kí. òṣèré ìpìpì ààrẹ òṣèré ìgbáradì kalẹ̀ débẹ̀ ọ̀dà alàgbà Akin Lucas wọn ni wọ́n kí alàgbà Ògúnjìmí Àjàgàjìgì Ògùn mo tún fẹ́ padà sọ́dọ̀ yín lẹ́ẹ̀kan sí ó yá sẹ́yìn ti múra kalẹ̀ ó yá. ó yá yá. èmi ọmọ tuntun abẹ́jẹ̀ lójú orúkọ tá à ń pè fá àwọn kan ló báyìí là ń gbọ̀n wá gbogbo dùgbẹ̀dùgbẹ̀ báyìí là ń gbọ̀n wá gidi ìdí tí mo jí ló mo bá ìlà lọ́wọ́ fá òní yìí tó fojú kàn mí báyìí ló ráyé máa ń namú tọ́ga. kọ́jú ó ráyé wọ́ ẹ̀yin tẹ́ ìfẹ́ lẹ̀ yín tẹ́ ó ti bẹ̀rẹ̀ náà nù iṣẹ́ ti rí alàgbà Ògúnjìmí ẹ̀rí wọ́n pe nǹkan jáde lẹ́nu nù wọ́n ti pe nǹkan jáde nǹkan sì ti jáde nù alàgbà Akin Lucas láti Luxembourg ẹ ti rí nǹkan alàgbà Alijaf òun nù ọ̀dà alàgbà Sódé ẹ̀yin náà gbogbo yín náà ni à ń kí lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá Adéníkẹ́ báwo mo tẹ̀sí kí ni bẹ́ẹ̀ kẹ́ tiẹ̀ ṣe náà ẹ ṣe bí ìyá arúgbó fún mi ná ẹ ṣe bí ìyá arúgbó. ọmọ yìí kí ló ṣe níbi tó wà yìí
orí pé igi lálákẹ́ ló wà mí. Ah, mo sì ń bọ́ ọmọ yìí wí kò sì dá mi lóhùn. Ọmọ ẹ ti dìyà ẹ ẹyẹ tí yóò mọ òfò ẹyẹ tí yóò mọ òfò ẹyẹ tí ti gbó ẹyin tẹ wà léṣe ti rí pé ẹgbẹ́ òṣèré tí wọ́n ti ń dára wọ́n ń dára nù kẹ́ mọ́ múra rẹ̀ kalẹ̀ alàgbà Ọlámilékan ó yá ẹ̀yin náà ó yẹ ká rọ́wọ́ ẹ̀yin tiẹ̀ ohun tí ń jo ohun obìnrin bíi tèmi báyìí náà ni ẹ ṣe bí obìnrin náà kí n wò ẹ ṣe bí obìnrin ẹ ṣe bí ọmọge tí wọ́n ṣẹ̀fẹ̀ gbé yàwó náà. kí ló dé wọ́n ṣàkọsí mi o. wọ́n ti ẹ̀ ń sọ ṣé ìwọ ìná ń sọ ni ìwọ náà fẹ́ tó sí yàn. dákun ó jápa mi ò ta zírù yín kí ló ní. ó náwó owó ó ní mọ́tò mọ́tò kẹ̀ ó kọ́lé. rárá o mọ́tò kọ ṣé bọ́n ṣe ń pè é kí ni mo fẹ́ wí báyìí ṣé ṣó lè yín bágínà tù báyìí. gbé kalẹ̀ yóò. ṣé irú ẹ̀ là ń sọ ni ṣó ní lábẹ́. irọ́ ṣó ní lábẹ́. kò ní kẹ́kẹ́. ìṣẹ́ nù. kò ní kẹ́kẹ́. owó là ń tẹ̀lé. àwọn ìṣòro òun náà lè ti rí àwọn ọmọ ẹgbẹ́ òṣèré òṣèyí tó lójúléṣe Radio Sport FM 105.9 tí wọ́n wà níbí ní ọjọ́ tòní àti fẹ́ parí ètò yìí àti fẹ́ ká ètò yìí lẹ̀ alàgbà Ògúnjìmí ẹ dákun kí ni ẹni tẹ́fẹ́ sọ fáwọn ará ilé kó tó ká kúlò lórí ètò yìí. gbogbo àwọn tó ń fetí gbọ́ wa Ọlọ́run ò ní jẹ́ kí etí gbogbo ọ di. àmín. a máa rí bá ti ṣe a sì máa rí ọ̀nà gbégbà ẹnẹ́lẹ́ owó tí ẹ fi ra tíkẹ́ẹ̀tì wa kò ní hàn yín. àmín. ẹjọ́ náà oníkálukú tó bá kún lé tó bá lòun ń bọ̀ wọn ò ní rógun ásídẹ́ǹtì àmín. wọn ò ní rógun àìsàn sá. à ń fẹ́ kí ẹ bá wa fojú nú kẹ bá fojú nú wò kẹ tí wàá tọ́ wa sí ọ̀nà tó bá tún yẹ ẹ̀kọ́ la fẹ́ kọ́ nǹkan tó bá tún kù díẹ̀ ká tó náà ẹ bá wa fi kún un sí. tó arábìnrin wa Adé ni ohun tí ẹ fẹ́ sọ fún àwọn èèyàn wọn lé. lọ́kàn sí mo kí gbogbo ilé tí wọ́n ń gbọ́ wa mo bá fi kún pé tí wọ́n bá gbàgbé kásẹ̀tì wa yìí náà ọ̀rọ̀ ọmọ yìí ó ṣe kókó kán bá wa fìfẹ́ wò ó kásẹ̀tì ti jáde fún un. ẹ ti ń tà báyìí. àti tà lọ́ọ́lọ́ àmọ́ ọjọ́ Sunday yìí á yọ jáde. ẹ tí gbowó lé àbí. àti àgbowó lé o. àmọ́ káwọn èèyàn mówó sápò wá. kán mówó sápò lọ kán bá fìfẹ́ rà fún un kán sì wá kán tì wá lẹ́yìn kán tì wá lẹ́yìn kán fi lè. kínú yín dùn. kínú wọn fi lè dùn ká fi lè ṣèmí jáde. kẹ́ lè ṣèmí jáde tó. alàgbà Ọlámilékan kí lè tẹ́fẹ́ sọ fáwọn èèyàn ní ṣókí. wọn láì má gbàsíkò a ní ẹ̀bùn fún àwọn èèyàn ẹ̀bùn tíkẹ́ẹ̀tì fún àmọ́ bóyá àsìkò ẹ̀lò fún àsìkò díẹ̀ tí a fi fún wọn ní irú ẹ̀bùn yìí fún tí wọ́n bá lè bá a dá àwọn ìdáhùn kan. ṣé ibi ni wọ́n ti dáhùn ẹ̀ ni lórí ètò ni àbí tí wọ́n bá wá bẹ̀ ń jọ yẹn. bọ̀ lórí ètò àsìkò ti lọ ìṣẹ́jú méjì péré la ní. ẹ bá ti sọ ti pẹ́ àgbáláyé àwọn ta Amẹ́ríkà London gbogbo wọn Luxembourg gbogbo wọn ló wà lórí ètò tí wọ́n sì ń wò wá báyìí ẹ bá ti sọ ń bẹ̀rẹ̀ wọ́n ti mọ dáhùn ẹ̀ ó yá. tí mo kàn fẹ́ fi kún náà ní ìfẹ́ torí ìfẹ́ ló gbogbo nǹkan kọ́ bá fi ìfẹ́ wá kọ́ náà bá fi ṣe kíni ìfẹ́ ṣe kíni tì wá lẹ́yìn ká lè fi ṣe ohun tí a fẹ́ ṣe tí èmi kàn ní nìyẹn. tó adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ǹtẹ̀ náà fani wà káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo yín pátápátá náà ní akíní ọ̀sán tòní alàgbà Adélékè Wàlíù akínyín alàgbà Aljaf akínyín bákan náà alàgbà Kọ́lá Sódé akínyín alàgbà Suleiman Alaka akínyín bákan náà alàyà wa alhaja Sherifatu Hamidu yamiya alibarika akínyín bákan náà alàgbà Lucas Akitayo akí ẹ̀yìn náà tí àwọn náà ń wò wá láti Luxembourg alàgbà
náà gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá gbogbo yín pátápátá náà ní àkí ní ọ̀sán ti tòní ẹgbẹ́ òṣèré Òṣìító àwọn náà ní ẹ̀ná àǹfààní tí ẹ ń wò ní ojú àwọn mòórùn wa tẹ̀sí ń gbọ́ ní ojúlẹ̀ṣẹ̀ Radio Sport FM 101.9 tí wọ́n sọ fún wa tá a bá wá bọ̀ ǹjọ́ náà ẹ jẹ́ kí a lo ìbomú wa tá a pè ní cashne nítorí COVID-19 ìyẹn coronavirus tó wà ní ìgboro báyìí ká lò ní ọjọ́ náà ká sì rí pé a wá pẹ̀lú ìmọ́tótó ká sì rí pé ọjọ́ náà wọlé ní wọ́ọ́rọ́wọ́ ká sì wá ibìkan jókòó sí ẹni tó ń gbé sókè tó ń gbé sílẹ̀ òun náà ní bẹ́ẹ̀ la ṣì mí kùn òun ní tẹkinísíà tó ń gbé sókè tó ń gbé sílẹ̀ òun ní ìyàwó ọlọ́kan ambassadọ Létí Ọ̀fẹ́ àwọn ìjọba yìí máa fi dùn alásọ̀tò ní pé ojú ọ̀sán ni yóò wáyé o aago 2 ọ̀sán ní Saturday enam ní àdúgbò tó kọ́ ní òbítà níbí ní ẹ dákun ẹ jẹ́ ká pàdé mẹ́ẹ̀ ó dìgbà ire o. ẹ ṣeun.